ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bíbáyìí fún gbogbo ẹ̀yin tó tẹ́ ń wò mí pátápátá. Ta ni ọmọ aládé? Ṣé rí fídíò yìí orí YouTube máa post ẹ̀ sí? Kò sí nǹkan tó fẹ́ ṣe sí mi ní post ẹ̀ sí bíbáyìí. Èyí tó ara gbọ́yàn ló máa gbọ́ ń bẹ̀. Máa jẹ́ kó máa jẹ́ 5 minutes ni. Máa fi máa explain fún yín. Mo ti post ẹ̀ sórí TikTok mi. Àwọn ìgbà kan tí mo ṣe fídíò lórí ẹ̀ lórí TikTok mi. But ẹ̀yin èèyàn ẹ understand. Bóyá tẹ́ bá lọ sórí YouTube tẹ́ bá wò. Tẹ́ bí a ti máa explain ní ìpele bí ó máa yé yín. Nínú ọ̀sẹ̀ yìí mo máa sọ̀rọ̀ nípa ọmọ aládé. Ẹ̀dá ọmọ aládé, ẹ̀dá àkìtàn àti ẹ̀dá àtùpà. Ta la ń pè ní ẹ̀dá ọmọ aládé? Ẹ̀dá ọmọ aládé ni ẹni tí a bí ìṣẹ̀wáyé ẹ̀ ó gbé adé wálé ayé ni. Irú wọn ni tó bá lọ sọ́dọ̀ babaláwo àbọ́dọ̀ àfà àbọ́dọ̀ oníṣègùn wọn máa sọ wípé ọkùnrin ní ẹ̀ obìnrin ò lè fún ẹ lówó ìwọ ló máa tọ́jú ara ẹ̀ kíní kan lóòótọ́ ni torí pé ẹ̀dá ọmọ aládé ẹ̀dá wọn ni irú wọn kì í sábà pàdé ọkùnrin tó máa ń náwó fún wọn tọ́mátì wàá pàdé ọkùnrin tó lówó lọ́wọ́ wọn kì í sábà náwó fún wọn bẹ́ẹ̀ ni irú wọn lẹ máa rí nínú àwọn tí ó bá mi sọ̀rọ̀ tí mo dẹ̀ tún kójọ ń bẹ̀ kó má bẹ́ẹ̀ wọ nìkan ní nǹkan yìí ṣe mo ní kó máa lórí YouTube ibi tí ń ti dákẹ́rì mi ì kú o ibi tí ń ti gbẹnu sọ̀n lórí ọ̀rọ̀ lórí TikTok rí now ẹ̀yin torí YouTube ẹ máa gbọ́ mi ẹ̀yin ti Facebook mi ò ní post ẹ̀ fún yín mọ́ nítorí pé kí ni kí n appreciate ní comment ní like kí ló ṣẹlẹ̀ ẹlòmíì ò kí ń lo TikTok so sì yẹyin ẹlòmíì ò dẹ̀ kí ń lo YouTube orí Facebook lẹ́lòmíì wà torí mo ṣe máa ń post orí Facebook wá ní appreciate ní wò ní share so enough is enough I am not going to post this on Facebook again àfitẹ́bá tó change ẹ máa bọ̀ lórí YouTube kẹ́ wá wò Ogbenutan TV ẹ máa bọ̀ ń bẹ̀ kẹ́ wá wò now ẹ káàbọ̀ sórí ìkànnì yẹn tẹ́ wà lórí YouTube nǹkan tí mo sọ ni wípé ta ni ẹ̀dá ọmọ aládé ta ni ẹ̀dá àkìtàn ta ni ẹ̀dá àtùpà ẹ máa gbọ́ mi ẹ̀dá ọmọ aládé ni ẹni tí a bí pẹ̀lú adé ẹni tó mú ìràwọ̀ ọkùnrin wálé ayé ẹ má jẹ́ ń pè ní ìràwọ̀ ẹni tó mú ìṣẹ̀dá ọkùnrin wálé ayé tí máa ń pè ní ìràwọ̀ ẹ mọ̀ bèrè pé ṣé Aquarius ni ṣé Leo ni ṣé kìíní kan ni èmi ò sọ̀rọ̀ nípa ìràwọ̀ tó gbé wálé ayé bẹ́ẹ̀ Aquarius ni ẹ torí pé kán tó mọ̀ pa Aquarius ni ẹ torí pé a bí ẹ nínú oṣù tó ń pa àwọn Aquarius tó fi mọ̀ pa Aquarius ni ẹ torí pé a bí ẹ ní táìmù tó sórí ìràwọ̀ ó dáa púpọ̀ gidi gan ṣé àkókò sọ̀rọ̀ nípa ìràwọ̀ kan fún yín gbà kan wípé àwọn ìràwọ̀ tó lè fẹ́ yàtọ̀ sí pé wọ́n fẹ́ go deeply I will not even support water kíráwọ̀ omi kó fẹ́ràwọ̀ náà but tó ọkọ bá jómi sí àwọ̀ jẹ́ náà fine tọkọ bá progress sí àwọ̀ progress àtẹ̀sígbọ́ àmọ́ tí àwọ̀ jẹ́ náà àti àwọ̀ jómi tọkọ jẹ́ iná bó ló ṣe fẹ́ ṣe so mi fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ mo ṣe ń bọ̀ wá síbẹ̀ bọ́bí tí ì débẹ̀ fídíò yìí 5 minutes ni màmá ṣe àbí kí n ṣe ní 7 minutes ìjọba dàm so that ẹ lè wà òkè láti máa wò àmọ́ tẹ́ ẹ bá kọ́mẹ́ǹtì kẹ́ ẹ share kẹ́ ẹ wò dáadáa ẹ máa gbọ́ mi máa stop ẹ̀ torí mo keep àwọn story kan nítorí pé mo fẹ́ sọ̀rọ̀ fún yín nípa ìràwọ̀ yín ni ọ̀pọ̀lọpọ̀ ń jìyà àwọn èèyàn ń jìyà nípasẹ̀ àwọn nǹkan yìí wọ́n ti fẹ́ gba ẹlòmíì pa ẹlòmíì ti ṣẹgbẹ́ ṣẹ́kíní kan ẹlòmíì ti di olóríṣà nítorí ẹ ẹlòmíì ti di ìyàwó àfà nítorí ẹ ẹlòmíì ti di ìyàwó pásítọ̀ nítorí ẹ síbẹ̀síbẹ̀ ogun wọn ò lè ṣe nítorí pé kì í ṣe ìlànà tó yẹ kí wọ́n tọ̀ nìyẹn gbọ́ mi dáadáa irú ọkọ tó yẹ kó o fẹ́ máa sọ fún ẹ mo ti sọ tẹ́tẹ̀lẹ̀ màá tó wá tó sọ fún ẹ irú ọkọ tó yẹ kí ẹ̀dá kọ̀ọ̀kan yín ó fẹ́ máa sọ fún yín bẹ́ẹ̀ ni so tá là ń pè ní ẹ̀dá aládé òun ni obìnrin tó wá ilé ayé pẹ̀lú ìṣẹ̀dá ọkùnrin ní má ṣe tọ́ wa sọ má ṣe bí wa nílẹ̀ Yorùbá àbí ní Áfíríkà wọ́n jẹ́ kó yára pé ọkùnrin ló máa ń sanwó orí obìnrin ọkùnrin ló máa ń pèsè oúnjẹ sílé ọkùnrin ló máa pèsè ilé tẹ́ máa gbé àwọn ìṣẹ̀dá kan wá wà àwa dá wọn níṣẹ̀dá ọkùnrin àwọn náà máa sanwó ilé àwọn náà máa sanwó iná àwọn náà ń bọ́ ọmọ bọ́kọ bá fẹ́ wọn tẹ́tẹ̀lẹ̀ tọ́kọ fi gbolé ayé lówó lọ́wọ́ nígbà bá ti wọlé ẹ̀ gbogbo àjò lọlẹ̀ wùú ìṣepẹ́sẹ̀ ń dà ọ̀gá méjì ò lè gbénu ọkọ̀ kan náà wọn kì í sábà rí ilé ọkọ̀ gbé bẹ́ẹ̀ ni wọn kì í sábà rí ilé ọkọ̀ gbé ìwà kọ́ ni ò jẹ́ kéèyàn rí ilé ọkọ̀ gbé máa gbọ́ mi tí wọ́n bá sọ pé ìwà ẹ̀ ò dáa ẹni tí ìwà rẹ̀ burú jù lọ wà nílé ọkọ̀
kí ló tí wò wá rí ilé ọkọ gbé? Ẹwà kọ́ léèyàn fi ń gbé ilé ọkọ. Ẹni tí ò rẹwà tó ẹgán sef ó wà nílé ọkọ. Bẹ́ẹ̀ ni àmọ́ nítorí pé ìṣẹ̀dá ọkùnrin ló gbé wálé ayé, àwọn ọkùnrin tí wọ́n máa ń pàdé àwọn ọkùnrin tó jẹ́ pé oníṣòro ni wọ́n, ìwọ ló máa ṣe fún wọn nítorí pé a dá ẹ ní ẹ̀dá tó máa ń tán ìṣòro àwọn èèyàn. Ẹ̀dá aládé ni ọba máa ń tán ìṣòro ni. So àwọn tó máa bá pàdé àwọn tí wọ́n ní tó ẹ, tó bá pàdé ọkùnrin tó pé bí ọkùnrin lè dá tó bá lọ wò ní gbogbo ibikíbi láti lọ wò wọ́n á ní kó má fẹ́ ẹ ni nítorí wípé wọ́n á ní tiẹ̀ ju tiẹ̀ lọ kó má fẹ́ ẹ. Ọ̀kan máa pè é ní àgbà fún àwọn ọkùnrin. Bẹ́ẹ̀ ni wọ́n máa sábà pè yín fún àgbà. Lẹ́sẹ̀ máa rí pé tẹ bá ń fẹ́ ọkùnrin kan lọ tó bá yá tó tó stage kan ní mọ nǹkan tó máa ṣẹlẹ̀ kàn ní vera yín mọ́ ni. Kì í ṣe pé ò dáa, kì í ṣe pé èèyàn burúkú ni ọ́, àmọ́ nítorí pé ìṣẹ̀dá rẹ ìṣẹ̀dá akọ ló gbé wálé ayé, ìṣẹ̀dá tó lágbára ló gbé wálé ayé. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà lẹ́tún wá lọ fọ́ọ̀sì number 1 number 3 àwọn ìṣẹ̀dá yìí ọ̀gá ni wọ́n láàyè ara wọn. Àwọn ìṣẹ̀dá yìí ọba ni wọ́n tí wọ́n máa ń tẹríba fún. So bó ṣe wulẹ̀ kó jọba àgbèríko kò lè tẹríba fún ọba kọ́ba nítorí bá ti di ẹ ládé ló ti dèwọ̀ fún ẹ láti bọ́ síwájú ọba míì sọ pé kábíyèsí. ṣòwárí pé gàmídì ò lè gbénu ọkọ̀ kan náà. Tó bá jẹ́ ọkùnrin tó máa ń tọ́jú lé dáadáa wọ́n á sọ fún pé ẹni tó fẹ́ fẹ́ yìí o àgbà ni o, ẹni tó fẹ́ fẹ́ yìí o ó dàgbà jù ẹ lọ, kì í ṣe pé lọ́jọ́ orí wọ́n máa fẹ́ lómi lórúkọ àjẹ́ nítorí pé ọ̀rọ̀ yín dàbí òkúta bá sọmọ́ pẹ̀lú ọ̀pẹ́ ń sọmọ́ ni. Ọkùnrin kì í fún yín lówó, ọkùnrin kì í tọ́jú yín, ẹ̀yin lè máa ń tọ́jú èèyàn. Kódà ọ̀pọ̀lọpọ̀ nínú yín kì í èèyàn ṣe yín láàánú, kì í ṣe pé wọ́n fẹ́ ṣe yín láàánú, bọ̀ ìdí tí wọ́n rí yàtọ̀ sí ìdí tẹ̀ ń ríra yín. Ìdí tí wọ́n rí yín àná ọ̀pọ̀lọpọ̀ nínú èèyàn ọmọ aládé yìí iwájú báyìí lẹ máa ń kọ ògo yín sí. Tẹ́ bá ti ń bọ̀ bá àwọn ológo ṣáájú ológo ti rógo yín, tẹ́ bá ti ń bọ̀ àwọn tó lójú méjì ti rí ògo yín, lẹ ṣe máa ń rí pé tẹ́ bá mú lọ sọ́dọ̀ àwọn ìyá kan gbà míì, àwọn ìyá kan òun kì í fẹ́ gbà tiyín, wọn kì í fẹ́ gbà tiyín. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó pé àwọn ọkọ yín máa ń jẹ́ ọ̀tá yín. Mo ń bọ̀ hold on fún part 2.